Olódùmarè ìbà rẹ o, ìbà Elédùmarè ọba mi àkọ́dá. Ọ̀pọ̀ nǹkan lolódùmarè dá, ṣùgbọ́n òyìnbó ti gba ọ̀pọ̀ nǹkan lọ́wọ́ ìran adúláwọ̀, pàápàá ìran Yorùbá. Èbó fínrìnfíntín àti ọ̀pọ̀ ẹ̀sìn àjòjì tá a gbà lọ́nà òdì, ó ti jẹ́ kọ́pọ̀ nǹkan sọnù lọ́dọ̀ ọmọ adúláwọ̀, tó fi jẹ́ pé ọ̀pọ̀ nǹkan lọmọ adúláwọ̀ ò mọ̀. Ẹ wò ó, a gbé péjì yìí kalẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti ṣàlàyé díẹ̀ lára àwọn nǹkan tí Yorùbá máa ń lò. Bẹ́ẹ̀ bá sọ fẹ́nìkan pé tó bá fẹ́ ṣiṣẹ́ báyìí, lọ wéwé ọ̀pẹ, lọ wéwé bómúbómú, lọ wéwé akíká, lọ wéwé tibí, wọ́n á tó máa pè yín pé bàbá kí ní ń jẹ́ bẹ́ẹ̀, ewé wo ní ń jẹ́ bẹ́ẹ̀, igi wo ní ń jẹ́ bẹ́ẹ̀, báwo ló ṣe rí. Ìdí rèé tí mo ṣe gbé péjì yìí, mo fẹ́ lo péjì yìí, péjì The Oifem Herbal Ventures yìí, láti ṣàlàyé tàbí ṣàfihàn oríṣiríṣi àwọn ewé, kí n wá sọ orúkọ tí wọ́n ń pè lọ́dọ̀ tiwa ń bí. Ìwọ náà jọ̀ọ́ ní comment section, orúkọ tí wọ́n bá ń pè é, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ bá mọ̀ nípa ewé, tẹ́ ẹ mọ̀ nípa egbò, tẹ́ ẹ mọ̀ nípa ìṣègùn, ẹ̀yin náà ẹ bá mi sọ sí comment section, orúkọ wo ni wọ́n máa ń pa àwọn orúkọ wọ̀nyẹn, wọ́n máa ń pa àwọn ewé wọ̀nyẹn tàbí gbòógì wọ̀nyẹn ládùúgbò yìí. Ìwọ wò ó sórí ní tá à ń ṣàfihàn ẹ̀ yìí, ó ní Yorùbá máa ń pè ní igi ọ̀pẹ. Ìwọ náà ó rí i pé ọ̀pọ̀ nǹkan ní Elédùmarè ṣe sára igi ọ̀pẹ. Tó bá ti wò ó, ó rí ewé, ṣé o ti rí ewé, ṣé o ti rí ewé ọ̀pẹ, ṣé o ti rí. Ara ewé ọ̀pẹ yìí ni Yorùbá ti máa ń yọ ọwọ̀ ìgbálẹ̀. Bó ni wọ́n ṣe máa ń ṣe, ṣé o ti rí, tí wọ́n bá já báyìí, ó rí tí wọ́n yọ báyìí, ṣé o ti rí báyìí, eléyìí tí mo yọ yìí, ọwọ̀ ìgbálẹ̀ nìyẹn. Tó bá jẹ́ eléyìí tó ti gbó dáadáa ni bí àwọn eléyìí tó wà lókè wọ̀nyí, ó ti rí ọwọ̀ ìgbálẹ̀ yẹn á ṣe ṣára 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 ni wọ́n ti máa ń yọ ọwọ̀ ìgbálẹ̀. Ìwọ náà mọ̀ pé nínú tí Yorùbá máa ń lò fúnṣẹ́, ìgbálẹ̀ jẹ́ kan, ọwọ̀ ìgbálẹ̀ jẹ́ kan lára tí Yorùbá máa ń lò fúnṣẹ́. Ṣé o tún rí nǹkan míì lára tí Yorùbá máa ń lò fúnṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ìṣègùn? Òun rèé, oògùn mọ̀mú lọ́wọ́ yìí, oògùn ni mo mú lọ́wọ́ yìí. Ṣé o ti mọ̀? Ó ní Yorùbá máa ń pè ní mọ̀rìwò, mọ̀rìwò ọ̀pẹ. Ọ̀gbọ́n tí Yorùbá máa ń sọ pé àárín ìgbágún ó ní mọ̀rìwò gbé ṣọ̀ṣọ́, láàárín ìgbágún ní mọ̀rìwò tí í ṣẹwà, láàárín ìgbágún ó ní mọ̀rìwò tí í ṣògo. Mọ̀rìwò rèé, ṣé o ti rí, ṣé o di pé kò tú rí. Mọ̀rìwò tí ò tí ì lanu, tó bá ti lanu yóò dewé báyìí ni. Tí ò bá tí ì dewé ni Yorùbá ń pè ní mọ̀rìwò. Kí wá ní Yorùbá ń pè ní ìgbágún? Torí ìgbágún rèé, ó rí àwọn ẹ̀gún wọ̀nyí, tó ti rí ẹ̀gún tó yí mọ̀rìwò ipò, ó ní Yorùbá máa ń pè ní ìgbágún. Àwọn ẹ̀gún wọ̀nyí ó ní Yorùbá máa ń pè ní ìgbágún. Bí ìgbà tí mọ̀rìwò yìí wà láàrin ọ̀tá, Yorùbá máa lo mọ̀rìwò yìí, wọ́n á máa lò fọ́pọ̀ iṣẹ́. Bí ọ̀tá bá yíyàn po, ó ní bá a ṣe ń lò ó. Báyé bá ń dìyàn lọ́wọ́, ó ní bí Yorùbá ṣe máa ń lò ó. Béèyàn ò bá ráàánú, ó ní bí Yorùbá ṣe máa ń lò ó. Bọ́nà èèyàn bá dí, ó ní bí Yorùbá ṣe máa ń lò ó. Béèyàn bá fẹ́ ṣe back to sender tó dájú, ó ní bí Yorùbá ṣe máa ń lò ó fún back to sender, ó ní bí Yorùbá ṣe máa ń lò gbágún fún back to sender. O fẹ́ mọ̀ sí i nípa ewé àtegbò nílẹ̀ Yorùbá? Tẹ̀lé iléeṣẹ́ The Oifem Herbal Ventures, àbí kó pè mí sí nọ́mbà yìí 09065636184.